tomo, kabale jere ama. Baby, I God's family. Ice, Agoo, ENT. Let's go. Hello. Hello, Daddy. Sir. Fine, sir. Mo ti pè ẹ́ tẹ́lẹ̀. Yeah, mo rí miss call yín náà mo ṣe ń pè padà. Gbogbo ẹ̀ ṣe ń lọ iná ni pé kẹ́ máa get ready o. Torí lánàá tí mo lọ sọ́dọ̀ dókítà, ní last stage ni mo wà o pé just 3 months ni mo ní láti fi live again. Mo ní kí n pè ẹ́ sọ fún ẹ. Get ready fún kí nìyẹn dájú kò yé mi. Ṣé bá ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀? A ti sọ kí ló tún kù. Nígbà tán ní 3 months cancer máa pa mí, kí ni kí n wá tún ṣe? Daddy, mo ti ní kẹ́ nígbàgbọ́ nínú Ọlọ́run, kò sí nǹkan tó Ọlọ́run ò lè ṣe. Àwọn dókítà kan ń gbìyànjú ni, Ọlọ́run ló lẹ̀mí yín. Ẹ má máa sọ gbogbo nǹkan báyìí mọ́, a ti sọ tẹ́lẹ̀. Ṣé dókítà kan máa parọ́ ni? Ó try, ó ti gbìyànjú yìí tó lè ṣe, ó dẹ̀ ti sọ. Mo mọ̀ pé dókítà ò lè parọ́, Daddy. But miracle can still happen. Daddy, ó yẹ kí n wá sí ibi yẹn máa tọ́jú yín ni. But torí àwọn ọmọ mi mú kí mo ti marry mi lè dédé fi lé ọkọ mi sílẹ̀ bẹ́ẹ̀. Mo mọ̀ nǹkan tí màá ṣe. Very soon mo máa send housemaid kan sí yín. So àwa máa tọ́jú yín. Ní ìdásí ronú. Ṣé ti bó? Housemaid kò nídìí à ń sọ̀rọ̀ 3 months ó tún send housemaid. Kò nídìí gbọ̀nyẹn. Má yọ ọ̀rọ̀ lẹ́nu. Kò ń ṣe ọ̀rọ̀ yẹra mi lẹ́nu. Mo máa send housemaid sí yín. Ojúṣe mi ni mò ń ṣe. Ẹ̀dẹ̀ máa sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́. Mi ò ní fojú sunkún yín láìpẹ́, Daddy. Ẹ ṣì máa jẹun mi pẹ́pẹ́pẹ́. Kò sí kú kọ̀ọ̀kan lójú yín. Mo ti gba ọkọ àtọmọ nǹkan. Àlàáfíà la wà. À ń sọ̀rọ̀ bóyá tó bá dọ̀là torí mo fẹ́ lọ rí àfáà nọ́bílùsì. Kò sí wàhálà, màá pè yín níta. Okay. Ẹ fọkàn yín balẹ̀, má ronú. Kò sí wàhálà. All right, now, okay, take care. Dàbọ̀. Yes, sir. Who is there? Come. You are from where? Èmi ni housemate tí ọmọ yẹn rán wá sá. Okay. Jókòó. Ìgbà wo ló máa bẹ̀rẹ̀ sí wa? Nígbà ìbáyìí sá. Okay. Jẹ́ kí n lọ sí yàrá tó máa wà. So mo máa pe ọmọ mi tó ní kó wá. Ẹ ṣé sá. Ẹ ṣé sá. Àló yẹ ká bímọ ká tọ́mọ, ká bá lè jèrè ọmọ. Onídùúró. Thank you. Let's go. Onídùúró mi, onídùúró mi, onídùúró mi, ẹ ṣé, ẹ ṣé. Onídùúró mi, onídùúró mi, onídùúró mi, ẹ ṣé, ẹ ṣé. Onídùúró mi, onídùúró mi, onídùúró mi, ẹ ṣé, ẹ ṣé. Onídùúró mi, onídùúró mi, ẹ ṣé, ẹ ṣé. Ẹ ṣé o. Onídùúró mi, ẹ ṣé, ẹ ṣé. Onídùúró
Àló yẹ ká bímọ ká tọ́mọ ká bá lè jèrè ọmọ. Ẹbí Agoo's family. Girl, I need to toilet again. Toilet be 1 hour 30 minutes. Kí ló ń ṣe ẹnu ọbẹ̀? Kò tún pẹ́, ó tún lọ again. Ọ̀tọ̀ ni nǹkan tó ní kó wá ṣe. Ọ̀tọ̀ ni nǹkan tí lèyìn ṣe báyìí. Kí ló ń dánwò báyìí? Sí mi nípa ọmọ mi kan wá mú báyìí. Every 30 minutes ló ń lọ toilet. Kí ló dé? Àṣekù tí ẹ̀jú báyìí náà lọ ẹni tí ológun àrìnyà tó ń jẹ áyán so gbogbo fúlégé ẹ̀ náà lélẹ̀ ẹni tí ò tó gèlètè tó ń mí fọ́n èmi ní àrùn tán ní kí wọ́n pa ẹ́ mo dẹ̀ ti ṣetán láti pa ẹ́ nítorí iṣẹ́ tá a bá rán ikọ̀ ni kò ń jẹ́. Kí ni mo ṣe fún Ṣadé tó fẹ́ pa mí báyìí? Láti tọ́tọ́ ọmọ ẹ ti dé, mo ń ṣe dáadáa sí. Kí ló wá ń ṣẹlẹ̀ báyìí? Tí mo kàn ń lálàá báyìí. Oṣù ní kí ló ń ṣe wà this time? Mo wá lo toilet níta. Ẹ̀yin kọ́ kí ló dé tẹ̀ ti sùn? Báwo ló kọ̀ fẹ́ rest time? Mo gbé kí n wá ní pálọ̀ for some time. Ṣé ẹ níbẹ̀ ní sin kí sáré báyìí? No, lọ sùn. Ẹ ṣáàṣà. Bẹ́ẹ̀ni. Ó dára sí. Ó dára.
kan tí mo fi sínú jáàrí. Mo fẹ́ kó fún mi kó lọ fi ra kan lọ́jà. Mo wá ń wo bẹ̀rẹ̀ mo wá wò pé bẹ́ẹ̀ àbí mo ti kó fún ẹnu. Mi kó fún ẹ. Akẹ́kọ̀ọ́ tí mo ní ẹnu. Mi ò mọ nǹkan sí. And besides, but mo ò tí ì wọnú yàrá yín láàárọ̀ ìsìn. Bọ̀ látijọ́ tí mo ti ń wà ní kò sẹ́nibọ́dì tí ń bá fowó síbẹ̀ mo máa ń gba. Ṣé mo máa ń jalè ni? Kí lẹ mí ìgbà ìpè ṣé mo máa ń jalè ni? No, mi ò understand. Ẹ má fi inú mi mú wọn jẹ. Ṣé mo máa ń jalè ni? Àṣọ́rọ̀ dẹ̀ nìyẹn ṣá. Báwo lè ṣe máa sọ pé no, ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Báwo lè ṣe máa ní pé ṣé mo máa ń jalè ni? Ẹ pè mí wá sí báyìí. Ṣé pé mo ti wá wọ́n ilé mo ti wá sí bíbáyìí? Ó wá mi pé kẹ́ máa accuse me wrongly. Ṣé mi ò lè bá ẹ mo ní mo fowó síbí so ìgbà tó ò tí ì dé tí èmi nìkan máa ń wà lẹ́kọ̀ọ́ owó kì í sọnù so mo wá fowó síbí mo ń wà tá ló máa mú it's you. Kí lẹ wá ń try láti intimate? So ìwọ ló mú owó yẹn. Ẹ má yẹ kí n wojú yín o. Ẹ mọ irú èèyàn tí mo jẹ́ so ẹ má yẹ kí n wo ojú yín. Ṣé ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín? Àjẹ́ ni mí. Ẹ wo ẹnu mi dáadáa. Àjẹ́ ni mí. Mo dẹ̀ máa ń mu ẹ̀jẹ̀ ni. Mo dẹ̀ ti wá ṣe tó báyìí láti mu ẹ̀jẹ̀ yín. Torí ẹni tó bá múnú bí mi ni mo máa ń mu ẹ̀jẹ̀. Ẹ dẹ̀ ti múnú bí mi nìyẹn. Oṣù mẹ́ta péré ní dókítà sọ pé mo fẹ́ lọ jẹ́ kí n lo oṣù mẹ́ta kí n mọ̀ pé mo kú fún ara mi. Tukú má tún lọ gun má jẹ́ kúkú ọbẹ̀ jọ. Ìyẹn ọkàn mi. Òkè òjòwó mi ò fowó sí. Kò kàn mí ẹ bá lo oṣù mẹ́fà kẹ́ ẹ lo mẹ́jọ. Nǹkan tí mo máa ṣe ni mo máa ṣe. Wàhálà lójoojúmọ́, ìjọ̀gbọ̀n lójoojúmọ́. Baba. Dára. Baba. Ṣé o máa ti kú? Baba. Mo dára. Ṣé kí n pa ọmọ mi? Kí ni mo fẹ́ sọ fún wọn? Ṣé mo fẹ́ sọ fún wọn pé bàbá ti kú ni? Baba. Ẹ pẹ̀lẹ́. Dẹ́rù bà mí, kí ló ṣẹlẹ̀? Ẹ pẹ̀lẹ́. Èmi náà mọ nǹkan tó ṣẹlẹ̀ orúkọ dídé bára mi lẹ́ẹ̀lẹ́. Ṣé ṣáwọn òkè? Èṣù, ó yẹ jókòó dáadáa. Jókòó. Ṣé ṣáṣọ pé tán òkè? Ẹ jẹ́ kí n máa yín wọ́n nǹkan tẹ̀ máa jẹ mú wọ́n. Ẹ jẹ́ sáré pípẹ́ nǹkan tẹ̀ máa jẹ. Ẹ máa wo nǹkan tó ń ṣe bó ṣe ń gbọ̀n bó ṣe ń fò dìde bí ń ṣe gbogbo ẹ̀. Ó máa yí láìkí mi o. Nígbà tí mo wá láwọn àlá tí mo ń láyé àbóhun tí gbọ́ ni ọkàn mi ò balẹ̀ pẹ̀lú ọmọ yìí ìmọ̀ bóyá ọmọ burúkú ni màá ṣe ìfarabalẹ̀ kí n máa wo ojú ẹ̀ dáadáa náà kí n wo bóyá ó ń dígbọ́ àbí bó ṣe rí gbogbo ló ṣe ń ṣe lórí wọlé kó ń gbọ́n ó sí gbogbo ẹ̀. Ẹ káàárọ̀ sà. Báwo ni? Fine sà. Mo ti wẹ̀ fẹ́ máa jáde so mo fẹ́ kó o tí kí n tó máa lọ. Okay. Má pẹ̀ mọ́
tó bá ti ṣe tán máa jáde. Okay. Ilé tó tún ti wọlé ńsìn ikú ń ṣe 1 hour 30 minutes ló tún máa lò. Ó dẹ̀ ń jáde sínú ní máa lọ báyìí. Tó ti lo 1 hour already nínú bedroom toilet kí ló ṣẹlẹ̀? Ṣadé wà. Jókòó fún bẹ́ẹ̀ sọ̀rọ̀. Why tí mo fi ní kó jókòó ni pé mo notice àwọn nǹkan kan. So I want to ask you why I said you should sit down. Láti ìgbà tó ti dé ni mo ti máa ń wọ ọṣẹ. I think it's second day tó dé. Mo máa rí pé o máa ń wọ inú bedroom. Wà kọ́ máa wọ inú bedroom. Wà máa wá pẹ́. O lè lo bóyá 1 hour 30 minutes. Because ó ní àwọn time kan tí mo wo time. What is going on? I don't have any issue pé o wọ bedroom or something like that. What is the issue is that after 5 to 10 minutes you came out, you will go back. So what is wrong? Kí ló máa lọ ṣe nínú bedroom toilet time to time? And you be staying there long. What happened? I want you to tell me. I want to hear from you. I think I have to talk now. Sir, Sherry, láti ìgbà tí ọkọ mi ti ní accident, èmi ni breadwinner family mi. Èmi ni mo máa ń fi orí jágbó káàkiri. So ó wá tó stage kan tó jẹ́ pé àti mú ọwọ́ lọ sẹ́nu gan ó máa ń wá very difficult. 10 days after tí mo bímọ tán ni wọ́n pè mí pé àwọn bá mi ríṣẹ́ pé bàbá kan wà tí mo kò máa ṣe ní kejì wọn tí màmá bá wọn dáná máa wà pẹ̀lú wọn. So mi ò dé ní any option that kí n gba iṣẹ́ yẹn. So reason tí mo fi wá síbí báyìí láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn nìyẹn. Ẹ má yẹ kí n parọ́ fún yín sá. Ọmọ 10 days old ni mo gbé sílé. So reason tí mo dé máa ń fi wọ inú bedroom níṣẹ́jú ni pé mi ò gba proper ìtọ́jú dáadáa kó tó di pé mo kúrò nílé. So mo máa ń ní láti jó ìsàlẹ̀ ẹkùn mi. Then ó ní àwọn time kan tó yẹ pé ọyàn mi máa ń sẹ̀. So mo máa ń ní láti fún dànù. So reason nìyẹn tí mo fi máa ń ṣí omi sílẹ̀ nínú bedroom. So that ẹni lè bọ́ tí bá ń sọ ẹkún. Because almost every time ló máa ń pè mí láti lè pé ọmọ mi ń ké. Mi ò dé mọ̀ bí mo ṣe máa sọ fún yín torí ẹni ò jẹ́ kí n sọ láti jọ yín. Àti pé ọkọ mi tún ní accident. Gbogbo òórùn yẹn ni mo máa ń rò nínú bedroom. This is too much for you. It's too much. Why are you going to do this to yourself?
You have 2 days baby and you left the baby to come here. I know what to do. If you must sack me, sir. If you sack me, go see me. Let me tell you something. You have to go back to your family. See, wait. I know that tomorrow is ending, that I suppose pay your salary and have your account here. You have to go back. Only 10 days. Only have to take care, baby. You need. Sorry, you sack me, sir. Money láti survive. Oko mi náà jẹ́ ní láti survive. Ẹjọ́ tó yẹ lọ. Ta ló ní kí n sọ? So, only check phone, but you send the logo. So, money láti padà. About our family. Sir. Yes? Oh, they say it's me your salary. Yes, I send you 2 million. How many months the agreement was? 5 months, sir. 5 months. So I have to send you 2 years salary. So you will go back to your family and set yourself up. Let me tell you something. Listen to if you want to live. I just have 3 months to live in this land. So I have to do what I can do for you. Because nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ yìí kò ń ṣe nǹkan tí ó yẹ kó máa ṣẹlẹ̀ sí human being. So I'm so sorry for thinking bad about you, because the way you are going to toilet, I'm just thinking something else. So go and pack your things and go. I'll talk to my daughter. Thank you so much. Talk to her. Thank you so much. You're welcome. Thank you. Sorry. Thank you so much. Sorry. Thank you, sir. And greet your daughter to me and your husband. Thank you so much. Ìgbàlá wa ṣàánú mi báyìí. Alhamdulillah, mo dúpẹ́ o. Lẹ́mi kọ́ àfà kí n pa àfà kí n sọ fún wọn. Mo mọ̀ pé inú wọn máa dùn tó bá gbọ́. Alhamdulillah. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àfáà wa, mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ fún nǹkan kan ni. Ṣé ẹ mọ àìsàn tó ń ṣe mí yẹn? Mo kọ̀ lọ sọ́dọ̀ dókítà pé kí n lọ ṣe test again. Nọ́mbà ló ti lọ pé kò sí ń bẹ̀ mọ́. Alhamdulillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقات
أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما. يا باتي شداد في سارة بوكو الفاشيولون في سارة بوكو بانجا يوسي مسالون يوسي مولي nǹkan tí ó dá nínú nǹkan rẹ̀ fún mi ènìyàn ló sì máa dá náà ló sọ bẹ́ẹ̀ fún àdẹ́gbà sallallahu alaihi wasallam. rẹ̀ náà sọ̀rọ̀ o lọ́dún náà dá sí lẹ́yìn àsọdá kóòtù tó tọ́wọ́ lè lè fún mọ́ ẹ̀rí sára bí ẹ̀rí mi máa ń jẹ́ kẹ́mi àgbo ní o ìbò máa ń lé ìbànújẹ́ ìbànújẹ́ yóò máa ń lé jìnnà ọ̀nà ló sọ àdẹ́gbà Muhammad ló sọ bá mi. sallallahu alaihi wasallam. sára bí a ṣe mú ọlọ́run sábà ti gbogbo ìbànújẹ́ wa kó sábà ti lọ. ìdùnnú tá à ń fẹ́ ní kọ́lọ́ wọn sábà ṣe fún wa ìbàjẹ́ lọ ọ̀nà sára bí ní a máa ṣe ọ̀nà ìtọ́lọ́ náà ní a máa ṣe. olùtọ́ sílẹ̀ o wọ́n mọ̀ tún sọ̀rọ̀ ìyá yọ lẹ́bí náà àmọ́nù قل أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شديد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يأمرون. الملائكة تجي كما تجوا مكان والتكييف كما بلا بوجو كما بلا بوشي لازم أبشر أنت بان كودادا كما كودادا أنت ما كابلو كما كابلو أما أنت داني láti kó wọn kọ dáadáa lórí wọn sàárà ṣe fún wa ẹ bá ti ṣe sàárà ìwọ náà yóò wà jáde onídẹ̀ẹ́ra jọ̀nà yorùbá níjẹ́ tó bá fi kojú ẹ̀ tó bá fi ṣe sàárà yóò ṣe mọ́ lọ. wọn láti wá Muhammad sọlá sàárà dàgbé ọlọ́run yorùbá níjẹ́ wàá tún ti lọ pẹ̀lú wọn jù mú kó wá ní ma. ọlọ́run dáadé wà á dá hàmú yìí wọn náà kì í ní àkísára náà ní ilé ayé àlámù sùhánà rẹ̀ àbí ìdájọ́ àwọn ìṣẹ̀fọ́. السلام على المرسلين الحمد لله رب العالمين. adúpẹ́ fọlọ́. ok máa pè é mo máa wá tó bá ti dọjọ́ Sunday. ok bẹ́ẹ̀ ni. wọ́n lè pè é ṣe. ṣé ká wá ní oore tí mo ṣe fún arábìnrin yẹn lọ́lọ́run wá fi ṣàánú mi báyìí. tó bá dé bẹ́ẹ̀ náà ni ní jáwọ́ orí ṣíṣe. mo dúpẹ́ fún náà mo dúpẹ́ pé mo máa tún ju nǹkan tí ọmọ ènìyàn sọ bóṣù mẹ́ta just 3 months péré ló ní mo máa fi leave. ọlọ́run wá bá mi ṣe ogun alhamdulillah. ẹ jẹ́ ká máa ṣe oore o ìwọ náà tó ń wò mí máa ṣe oore o.